mọ̀ pé orúkọ ilẹ̀ Yorùbá jẹ́ orúkọ tí ó ní agbára, tí ó kún fún oríṣiríṣi àṣírí, ìdí, ìwádìí àti ohun gbogbo. A wá fẹ́ sọ̀rọ̀ nípa orúkọ kan. Orúkọ náà wọ́n ń pè ní Aníkúlápó. Kí wá ni ìtumọ̀ orúkọ Aníkúlápó? Tí ẹ bá wo ìtàn wa, ẹ máa rí wípé Fẹlá Aníkúlápó Kútì wọ́n ti jẹ́ orúkọ Aníkúlápó yìí rí. Kò ń ṣe orúkọ tí ìyá àti bàbá wọn sọ wọ́n. Ìgbà kan làwọn kọ̀ dìde lọ́ní àwọn fẹ́ máa jẹ́ Aníkúlápó nítorí wípé àwọn fẹ́ ní ìgbà tí àwọn fẹ́ kú ní ọwọ́. Kí wá ni ìtumọ̀ orúkọ Aníkúlápó? Tí a bá wo ìtàn, àwọn alágbára ni wọ́n jẹ́ orúkọ Aníkúlápó. Àwọn tí wọ́n mọ àṣírí ikú, àwọn tí wọ́n mọ oúnjẹ tí ikú ń jẹ, àwọn tí wọ́n mọ èèwọ̀ ikú, àwọn tí wọ́n mọ àṣírí ayé, àwọn ni wọ́n jẹ́ Aníkúlápó. Ní ayé àtijọ́, a ní àwọn ọlọ́dẹ ńláńlá ní ilẹ̀ Yorùbá, àwọn ọlọ́dẹ tó gbójú gbóyà tí wọ́n lè pa, wọ́n á ní ọdẹ afìfìlà pínrín, irú wọn ni wọ́n pè nírú àwọn ọlọ́dẹ bẹ́ẹ̀. Àwọn ló máa ń sọ orúkọ àwọn ọmọ wọn ní Aníkúlápó. Ní ayé àtijọ́ ní ilẹ̀ Yorùbá, tí àwọn ọlọ́dẹ bá fẹ́ lọ pa ẹran, wọ́n ní àgbékọ́ra kan tó máa fi ń gbé kọ́ra. Àgbékọ́ra yẹn ni wọ́n máa ń pè ní àpò, tí àwọn Gen Z sọ di cross bag ní èní yìí. Oríṣiríṣi ohun ló máa ń kó sínú àpò yẹn. Wọ́n máa ń kó ọfà. Wọ́n ní ìkankan tó máa ń kó sínú àpò yẹn tó ń pè ní ikú. Òun ni wọ́n máa fi ń pa àwọn ẹranko. Tí irú àwọn ọlọ́dẹ yìí bá bímọ, wọ́n máa ń sábà ń sọ ọmọ wọn ní Aníkúlápó. Látàrí oríṣiríṣi nǹkan tí àwọn ọlọ́dẹ máa ń kó sínú àpò wọn láti lọ fi pa ẹran, níbẹ̀ ni ó wá ti bẹ̀rẹ̀ sí láti di ìnagijẹ tí wọ́n máa pè wọ́n ní Aníkúlápó. Ẹ dẹ̀ mọ̀ pé ìgbà míì ìnagijẹ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó máa ń di orúkọ ènìyàn. Bí orúkọ Aníkúlápó yẹn ṣe ṣẹ̀ wá nìyẹn ní ilẹ̀ Yorùbá. Ètò náà wá ní ju báyìí lọ torí pé kí ni ṣókí ni ọbẹ̀ oge. Orúkọ tèmi ò yí padà, èmi ni ọmọ yín, Òrèǹté àyànfẹ́ yín, Bọ́láńlé Onísítórì. Mo wá ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀ lólùfẹ́ yín, mo mọ̀ pé ó dàbọ̀. Ẹ bá wa ká lọ ká jọ gbádùn ètò yìí.